akéde ó ní bọ́dà kan tó mẹ́sẹ̀jì mi tó ní kí n analyse Oduduwa àwọn ọmọ Oduduwa àti Alaafin mẹ́sẹ̀jì wọn lẹ́yìn lókè yẹn ṣé wàá rí bọ́dà kò wá sí bá máa sọ yìí tá a wà ní wọnú ìtàn ráńpẹ́ àti pé ká tó wọnú ìtàn bọ́dà kò sí bá máa ṣe sọ ìtàn tó máa fún wa ní 100% kan tó ṣẹlẹ̀ láyé ìgbà yẹn ṣe fẹ́ mọ reason nítorí pé a ò sí ń bẹ́ẹ̀ even kàtẹ̀tù wá wà ń bẹ́ẹ̀ ìyà tó lúkálukú bá kọ sí ìṣẹ̀lẹ̀ yẹn ló máa determine nǹkan tó lúkálukú máa sọ fọ́ọ̀mù ẹ̀ tó bá délé for example sí ẹ̀rọ̀yàn mẹ́ta lọ́jà pé ó kẹ́ lọ sọ́jà báyìí báyìí o ìgbà tó wá dé látọjà ẹ gbèwè sí wọn lọ́wọ́ pé kọ́ nǹkan tó bá bọ̀ látọjà ẹ máa rí i pé nǹkan tó kálukú wọn máa kọ ó máa yàtọ̀ àti wípé nǹkan tó máa tún jọ kọ ó ṣeé ṣe kí inú ẹ̀ kó tún jọ símílà bọ́ọ̀rọ̀ ìtàn ṣe rí nìyẹn ìtàn tá a bá ní ká sọ ìtàn a lè sọ ìtàn kó fún wa ní 100% nǹkan tó ṣẹlẹ̀ láyé ìgbà yẹn ìyẹn mo fẹ́ jẹ́ kẹ́kọ̀ọ́ lọ mọ̀ ẹ jẹ́ akọ́ bẹ̀ látòrí Aláàfin nínú ìbéèrè yín gbogbo apáta la mọ̀ wípé Ọ̀rànmíyàn kọ́ olóòtẹ̀ Ọ̀yọ́ dó ọba tó dẹ̀ ń jẹ ní Ọ̀yọ́ ló ń pè ní Aláàfin ìyẹn ò dàrú ìyẹn ò rojú ẹ já wá padà wá sí orí bàbá wa Oduduwa ìtàn jẹ́ kó yé wa wípé ọba ní Oduduwa nílé Ifẹ̀ tí ó dẹ̀ bímọ Ọ̀kànbí tó wá bímọ méje ibi tí ìtàn yẹn ti wá bẹ̀ẹ̀ sí ní dàrú nìyẹn ò torí tá bá lọ gbọ́ ìtàn yẹn láti ẹnu àwọn ará Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ṣe sọ pé olúkálukú máa lọ máa fìdí ọmọ ẹ̀ nítàn bó bá ṣe yé sí àwọn Ọ̀yọ́ fi yé wa wípé lára ọmọ tí Oduduwa bí òun ló bí ìkeje wọn òun ni Ọ̀rànmíyàn ìtàn táwọn ará Ilé Ifẹ̀ dẹ̀ sọ fún wa ní pé Ọ̀rànmíyàn ò tọ́ mọ́ Oduduwa o wípé bàbá Ọ̀rànmíyàn òun ni Ògún tó jẹ́ jagunjagun sí Oduduwa nígbà ayé Oduduwa ṣé wàá rí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò yẹ kí ó tẹ̀ fa wàhálà àti jagunjagun lèèyàn kan o àti ọba lèèyàn kan o gbogbo apátájọ admit wípé Ilé Ifẹ̀ ń bẹ̀ yẹn ni gbogbo ti jọ ń ṣàkóso àti Oduduwa Ọ̀rànmíyàn ọba àjọmọ Oduduwa Ọ̀rànmíyàn ọba àjọmọ Ògún o òye ìtàn fi yé wa wípé Ilé Ifẹ̀ ṣá ni gbogbo ti jọ ń ṣàkóso láyé ìgbà yẹn ìtàn tó dàrú nìyẹn nínú ìtàn tí Ọ̀yọ́ sọ nínú ìtàn tí Ilé Ifẹ̀ náà sọ but ibi tẹ́ni tí wọ́n á sọ wípé ká gbàfẹ́yàn kan torí àìfàgbàfẹ́yàn kan ló jẹ́ ká yé rojú gbogbo ibi tí Ọ̀rànmíyàn ti lẹ tẹ̀dó ó sì padà sí orísun ẹ̀ tó jẹ́ Ilé Ifẹ̀ wọ́n àìta máa fi wá gbé ibi tó lọ tẹ̀dó sókè orísun nítorí nígbà tí Ọ̀rànmíyàn wà láyé àwọn kan ti ń jọba nílé Ifẹ̀ ṣe understand before kó tó tún kan Oduduwa àwọn kan ti jọba tọ́ọ̀dẹ̀ tọ́mọ́ Oduduwa tó dẹ̀ dàbí pé ṣe lọ́rùn rotate láàrin ara wọn ìtàn yóò dàrú kò sí bá máa ṣe sọ̀tàn títí tí ẹ máa sọ tiẹ̀ tí bí máa sọ tiẹ̀ tá a bá ní ká gbé ọpọlọ kalẹ̀ dáadáa ibì kan náà la ṣì jọ máa fàbọ̀ sí tó dẹ̀ jẹ́ wípé Ifẹ̀ lórísun gbogbo àwa tá à ń pera wa ní òótù tá à dẹ̀ ń pera wa ní Yorùbá nísìn torí nísìn wọ́n ti ń pe gbogbo wa ní Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ̀ Ọ̀yọ́ nìkan ni Yorùbá wọ́n sì wọ́n ti pè wá ní Yorùbá àti Ìjẹ̀bú àti Rẹ́mọ àti Èkìtì àti Oǹdó àti Ẹ̀gbá gbogbo apáta ń ṣe adẹ̀ ń jẹ́ Yorùbá ni but ìtàn ò dàrú pé gbogbo wa pátá Ilé Ifẹ̀ láti wá èmi dẹ̀ believe pé tá bá ní pé ká fún champion èèyàn kan ní ọ̀gá Orísun la gbọ́dọ̀ gbadé fún kò sí bí Èkó ṣe lè tóbi tó kò sí ọba tí wọ́n ń jẹ lẹ́kọ̀ọ́ bó ṣe sọ pé adé òun gàgàrà tó òun powó tó òun pawó sí àpò Nàìjíríà tó kò lè sọ wípé òun ju Orísun ẹ̀ lọ kò lè sọ pé òun ju Ilé Ifẹ̀ lọ ìkan tí Akéde kò fẹ́ clear ní aspect yẹn nìyẹn àti wípé ẹ̀yin ti Akéde ó ní ìwé kan tí mo wá fẹ́ mú wá fún yín o ọgbọ́n ọlọ́gbọ́n torí àwọn àgbà lọ́wọ́ bọ̀ wọ́n ní afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò ní jẹ́ kó pe àgbà ní wèrè òun lélẹ̀ eléyìí ni ọgbọ́n ọlọ́gbọ́n ẹ̀yin ti Akéde bí a máa fi òun link sí bá omi in case ẹ bá fẹ́ get ẹ̀ lára àwọn ìwé tí Akéde kàlélẹ̀ tó dẹ̀ jẹ́ wípé lẹ́fì máa ń rò pé báwo l'Akéde ṣe ń ṣe ìmọ̀ wo ni Akéde ní ṣe rí afọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n kò jẹ́ kí wọ́n pe àgbà ní wèrè eléyìí sì omi ìtúlélẹ̀ kọ́kọ́rọ́ àṣírí wúrà àti fàdákà láti ọwọ́ bàbá wa Professor Dr. Adeniyi Aduragbemi bóyá kẹ máa tag wọn sí fídíò yìí in case ẹ bá fẹ́ ra irú ìwé báyìí ẹ lè kọ́ńtàtì wọn ẹ̀yin tí Akéde ìwé ìdágan lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin tí Akéde ìwọ̀nba tí mo fẹ́ sọ brother tó dẹ̀ kọ́mẹ́ǹtì lókè ǹjẹ́ mo ti dáhùn sí ìbéèrè yìí ẹ̀yin tí Akéde ń lọ tiẹ̀.